Bàbá Lere Paimo ò kú o. Bàbá Lere Paimo ò kú o. Olóyè Ọlálérè Ọ̀ṣún Paimo MFR tí gbogbo ayé mọ̀ sí ẹ̀dá onílé ọlá. Bàbá ò kú o. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o. Ní gbogbo ibi tẹ́ ẹ ti ń láǹfààní àti máa wo ìkànnì tá a ti ń gbé yín débẹ̀ tá a ti ń já yín tán. Lórí ìkànnì King Fax TV tá a ti ń mú àwọn òṣèré àti àwọn celebrities wá. Ẹ ṣe wá láǹfààní, ẹ share kẹ́ ẹ like post wa. Kẹ́ ẹ ṣe kíni? Kẹ́ ẹ comment lórí ìròyìn ẹlẹ́jẹ̀ èyí tó ti bọ́ sórí ayélujára o, tí ó ń jà ròyìnròyìn tí àwọn èèyàn sọ pé bàbá ti kú o. Bàbá ò kú o. Bàbá wà láàyè, bàbá wà láàyè. Kókókó báyìí lára ọ̀tá ń le o. Àwọn ẹbí bàbá ti jáde síta o. Ìyàwó bàbá ti jáde síta. Àwọn ọmọ bàbá ti jáde síta pé bàbá ò kú o. Bàbá wà láàyè. Ẹ jẹ́ á sáré sọ méjì mẹ́ta nípa olóyè Ọlálérè Ọ̀ṣún Paimo MFR, ìyẹn ẹ̀dá onílé ọlá. Ẹ jẹ́ á sọ díẹ̀ lára ìgbésí ayé bàbá. A bí Ọlálérè Ọ̀ṣún Paimo ní ọjọ́ kọkàndínlógún ìyẹn 19 oṣù kọkànlá November ọdún 1939 nílẹ̀ Ìkòyí Ọ̀dàn Òṣùpá Ògbómọ̀ṣọ́ nípínlẹ̀ Ọ̀ṣun o, lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. Bàbá ẹ̀dá onílé ọlá bẹ̀rẹ̀ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ rẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́. Bàbá bẹ̀rẹ̀ iṣẹ́ òṣèré rẹ̀ ní ọdún 1958 nígbà tí ó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèré Oyin Adéjọbí. Lẹ́yìn náà ó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèré Dúró Ládìípọ̀ ní Ògbómọ̀ṣọ́. Níbi tí ó ti wà pẹ̀lú Dúró Ládìípọ̀ ni wọ́n ti fún láti kópa gẹ́gẹ́ bí ẹ̀dá nínú eré kan tí wọ́n pè ní ẹ̀dá ìtàn tí wọ́n yí padà láti inú eré Gẹ̀ẹ́sì tí wọ́n pè ní Everyman. Iṣẹ́ tí ó ṣe nínú eré yìí ló mú orúkọ ẹ̀dá onílé ọlá rẹ̀ gbòde títí dòní. Olóyè Ọlálérè Ọ̀ṣún Paimo di gbajúgbajà kan lẹ́yìn tí ó kópa gẹ́gẹ́ bí Ṣọ̀ún Ògúnlọlá nínú eré sinimá Yorùbá kan tí wọ́n ń pè ní Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́. Ibẹ̀ ni bàbá ti tayọ dáadáa. Ní ọdún 2005 ìjọba orílẹ̀-èdè Nàìjíríà fi ẹ̀yẹ ọmọ ẹgbẹ́ àpapọ̀ orílẹ̀-èdè ìyẹn MFR Members of Federal Republic dá a lọ́lá fún ipa rẹ̀ nínú iṣẹ́ òṣèré. Wọ́n mọ olóyè Lere Paimo fún bí ó ṣe máa ń lo èdè Yorùbá dáadáa àti bí ó ṣe máa ń lo òwe àti àkànlò èdè àti bí ó ṣe máa ń pa àlùfàṣá àti àyájọ́ dáadáa nínú àwọn ipa tí ó máa ń kó, pàápàá nípa ipa ọba àti ìjòyè. Olóyè Ọlálérè Ọ̀ṣún Paimo ìyẹn MFR bàbá ẹ̀dá onílé ọlá ò kú o. Bàbá wà láàyè, bàbá wà láàyè o. Gbogbo àwọn tó ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀, bàbá ò kú o. Ẹ bá wa share kẹ́ ẹ like post. Ẹ share jẹ́ kó ará ilé kó kan ará oko. Díẹ̀ lára ohun tá a mọ̀ nípa bàbá olóyè Ọlálérè Ọ̀ṣún Paimo MFR, díẹ̀ lára ohun tá a mọ̀ nípa wọn rèé o. Ẹ má wá gbàgbé kẹ́ ẹ share post yìí, kẹ́ ẹ like post wa, kẹ́ ẹ ṣe kíni, kẹ́ ẹ don't forget to click the follow tàbí kẹ́ ẹ subscribe. Ire o.